ìwọ ọkùnrin tó yẹ pé tó bá ń dóbò lọ́wọ́ wa tó máa mú ọyàn gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á yọrí sí rere o ò ní mọ̀ yà o ò ní mọ̀ ṣẹ́ tó yẹ pé bó ṣe ń dóbò yẹn ó tún mú ọyàn o ò mọ àǹfààní tó ń ṣe fún wa o ẹgbẹ́ òsókè o ò mọ orí wa máa ń sáré a máa ń gbádùn ẹ̀ táìmù tó ń dóbò tó tún gbọ́yàn sẹ́nu gbogbo èèyàn ọkùnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ wà láì tẹ́ bá wà lé diaspora ẹ̀ máa kéré òkò délé ó máa ń dùn mọ́ wa gan kó máa mọyàn kó máa dóbò. Àmín, 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 àmín yàlá, àmín. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ sí your glass kẹ́ lè mọ̀ pé ó seriously. Àmín, Aláwùmá àmín. Mo wọ gíláàsì mo sàmí, mo tún bọ́ gíláàsì mo sàmí kẹ́ lè bá mọ̀ pé yes, ọ̀rọ̀ tí wọ́n sọ lóòótọ́ ni. Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ sí orí ètò ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by two ṣe wà lénìí. Thank you. Bẹ́ẹ̀ ṣe bá mi wo fídíò yìí ó ṣeé ṣe kí n tún repeat ẹ̀ ní ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ tún máa wá bá mi wo fídíò sísítà mi lórí ìkànnì yìí. Fídíò yìí lè ti pẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé ó jọra wọn. Sísítà mi yìí àdúà ló ń ṣe fún irú ọkùnrin bẹ́ẹ̀ tèmi náà wá ń ṣe àmì àdúà ló ń ṣe. A wá rí another one àtẹ máa bá mi wọ́n sìn tó jẹ́ wípé èpè ló ń ṣe fọ́kọ lórí kíni lórí ìbálòpọ̀ èpè ló ń ṣe fọ́kọ lórí dídó lẹ́yìn náà ṣe rí title. Àsìwọ ọkùnrin nísìn ọkùnrin tó ń wò mí nísìn ìjẹ́ ìbálòpọ̀ rẹ pẹ̀lú aya rẹ tàbí pẹ̀lú obìnrin rẹ ìjẹ́ èpè ni wọ́n fi ń gbà àbí àdúà ni wọ́n fi ń gbà irú ìbálòpọ̀ wo lẹ́yìn ṣe irú kan kí ni comment tí wọ́n máa ń fún yín lọ́kàn ẹ rí i pé nígbà míì báyìí ẹ máa bá obìnrin lò pọ̀ tẹ́ ẹ ṣeré yẹn tó wà intense tí obìnrin yẹn rí bí dà nígbà tó obìnrin yẹn bá ń dà lọ́wọ́ ó máa ṣàdúà ni bó ṣe máa mórí ọwọ́ rẹ̀ lórí ọkọ rẹ̀ lélẹ́yà bí ọkùnrin rẹ̀ tó máa ṣàdúà ní àsìkò tí obìnrin yẹn ń dà ẹ̀yin mélòó lẹ ti jẹ orí ọ̀fẹ́ yẹn ẹ̀yin mélòó nínú ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí báyìí ni ẹ ti gbéyàwó yín dé level yẹn ẹ̀yin mélòó tẹ̀lé ń ṣe ìbálòpọ̀ tó jẹ́ pé èpè ni wọ́n fi ránṣẹ́ sí yín ẹ̀yin mélòó ẹ jẹ́ kí n sọ fún yín irú àdúà àsìkò yẹn ó sì máa ń gbà ó máa ń jẹ́ bí iná àdúrà yẹn máa ń ta gidi gan bákan náà tó bá sì lè ṣépè fún ọ tó lọ ṣèbálòpọ̀ bí èyí tí mo fẹ́ sọ ń sìn tó lọ ṣèbálòpọ̀ tó obìnrin fún ẹ lépè ní àsìkò yẹn tó mọ̀ pé ó gbé wọlé ẹ lórí ni wo onímọ̀ pé pè ló ń ṣẹ́ èpè yẹn máa ń wọlé síbẹ̀ so ẹ ṣe sùúrù ẹ bá mi wo second video yìí màá wá analyse ẹ̀ kún mọ́. orí kò ń wò sí ẹ̀dá kókó ẹ̀ má ti kan omi òbò ni tó bá ti lè kọ́ báyìí ó máa dà yọrọ ni ní máa gbójú sẹ́gbẹ̀ẹ́ pé wèrè ṣáàṣe kan tó máa ṣe kó bọ́ọ̀lẹ̀ ṣe kan tó máa ṣe kó bọ́ọ̀lẹ̀ o lè nígbà máa ń sọ ń tèmi nígbà tó bá dẹ̀ jọ bọ́ tó o bá ti wẹ̀ẹ̀tì o á jàn ẹ́ tọ́ la máa fi dé ni bọ́ tó bá ti lè wẹ̀ẹ̀tì báyìí tó máa da tọwọ́ ẹ̀ lẹ́ni ó dìde ni ní ìtìrí ibi tí ọkùnrin ti ń dóòyàn rí tó máa dìde lọ yàgbẹ́ èmi mo kọ́kọ́ rí ó máa dìde lọ yàgbẹ́ tó bá ti ń rún ẹ lọ bá ó máa dìde á kò lọ tọ́lẹ̀tì máa wá yọjú báyìí gbà ó ti tún lọ ní á nígbẹ́ ń gbọ̀n òun ní mi ìgbọ̀rí láyé mi wọn láwọn tó ń ṣe ẹ̀yìn wọn máa tó dẹ̀yìn lẹ́yìn yẹn o kọ́tẹ́mi rí pàtìsì ẹ̀yìn yẹn kí èèyàn máa dóhùn. tó bá wá ń doyin báwo lẹ ṣe máa kí lẹ máa sọ ṣe máa ń ṣépè ní àbí kí lẹ máa ń sọ fún. èpè lèmi máa ń ṣe fún o torí that hatred was too much because number one kò lè dómi kí n gbádùn ẹ̀ ìyẹn one. Secondly, tó bá tẹ́ra yín bá dry ló máa tiraka ẹ̀yin ẹ lọ wẹ̀ẹ̀tì náà bàbá máa da sọ́wọ́ ẹ̀ lẹ́yìn. ṣé yẹn ló wá bí ò bá dà á lẹ̀ ó máa. ṣé yẹn ló wá fa èpè àbí yàtọ̀ sí wípé kò mọ̀ yín dó dáadáa ṣé ọkùnrin ò mọbìnrin dó dáadáa ṣó lè fa èpè ni àbó ní àwọn ìwà míì tó ń wù. ó fa èpè o lọ́dọ̀ tèmi ọkùnrin lórí burú àti nǹkan tó máa ṣe kó ti yẹ ìbọ́lẹ̀ ṣé àṣé mo máa wọ ẹnu sẹ́gbẹ̀ẹ́ bíi wèrè ni lè jẹ owó ọ̀dọ̀ ẹ̀ rárá tó bá ṣá àti tó bá bàjẹ́ òkò kéèyàn fẹ́ dóyà kọ̀ ní òòjẹ̀ sùn dáadáa òòjẹ̀ yí dáadáa kò sí pé ó tẹ̀ young guy very good looking guy ṣe é sàn kákùn ní òòjẹ̀ sùn dáadáa yíṣẹ́gbẹ́ ló máa sọ mo lọ́dún bá tún ní kí yíṣẹ́gbẹ́ ọ̀run máa jẹ́ kó yíṣẹ́gbẹ́ o ẹ mọ̀ it was too much. Okay. I thank God down. ẹni sùúrù yàtọ̀ sí ọ̀rọ̀ dídó tó ń fa mi ò mọ̀ bóyá àwọn callers mi ṣì máa pè mi ò mọ̀ pé tọkùnrin ò bá dóbìnrin dáadáa ó lè fa èpè ṣé ó ní nǹkan míì tó ń ṣe fún yín ṣé ó ní àwọn ìwà míì tó ń wù sí yín tí ò dà bí dídó yẹn nìkan lẹ máa fi ń ṣépè fún pé kò dóyin dáadáa.
ìwà ẹ̀ ò dá wọ́n àti pé tó bá fẹ́ràn ẹ̀ bó ti pé èèyàn rí wà lọ́ndà ẹ̀ tí èèyàn dẹ̀ ti bímọ kún ó máa wá inú lè ní kó máa fi ń ṣe pé fún gbogbo èrè ṣáàṣe kó tó máa ṣe kókó sì lọ. ṣé ń tàn. at that time ṣé ẹ máa at that time yẹn ṣe ẹlẹ́yọ̀ mi tó ń doyin ta ni. nígbà yẹn rárá nígbà yẹn rárá. welcome back. ẹgbọ́n nǹkan tó sọ arábìnrin sísà mi ní kàtẹ́ǹtì thank you so much. wọ́n béèrè pé ṣé ìbálòpọ̀ lè fà á kí obìnrin máa ṣépè? yes, ìbálòpọ̀ lè fà á kí obìnrin máa ṣépè fún ọkùnrin àbí fún ọkọ ẹ̀. ẹ má gbàgbé platform mi is for lọ́kọláya. ìwọ excuse me farabalẹ̀ kó gbọ́ kó mú lò lọ́jọ́ iwájú. ìbálòpọ̀ lè fà á. ẹ̀yin ẹgbọ́n nǹkan tó sọ. wọ́n sọ wípé immediately tí ọkọ bá tó bá dà báyìí á lọ yàgbẹ́ ni á lọ yàgbẹ́ ni á lọ yàgbẹ́ ni. irú obìnrin bẹ́ẹ̀ ó lè rò pé ọkọ kórìíra ọdún level yẹn ni bẹ́ẹ̀ kò mọ̀ pé bí system àwọn ẹlòmíì ṣe ń ṣiṣẹ́ ni bí system àwọn ẹlòmíì bó ṣe ń ṣiṣẹ́ ni pé tígbà tí wọ́n bá dà tán tára tù wọ́n kì í ṣe dídà yẹn nìkan ló fi relax so many things nínú ara wọn fi relax bí àwọn pelvic floor wọn ó máa contrast ó fi relax bí àwọn nerves wọn tó overlap ó máa fi relax bí prostate wọn tó yẹ yín ṣe mọ̀ pé nígbà àbálòpọ̀ à ń stimulate prostate glands náà ni ìgbà yẹn náà prostate glands náà ó máa fi relax bowels wọn ibi tí ọ̀nà tí ìgbẹ́ ti ń jáde ó máa fi relax so ìgbà yẹn àwọn míì lè fi pé káwọn lọ yàgbẹ́ kì í ṣe ọkọ ẹnìkan kì í ṣe and it's not about hatred láàrin yẹn it's not about hatred bí àwọn míì bí wọ́n ṣe máa ń feel nìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá obìnrin lò pọ̀ tán yes bí wọ́n ṣe máa ń relax ara wọn nìyẹn àwọn míì gan wọn èyí sábà yàgbẹ́ tó yẹ yín bẹ́ẹ̀ wọ́n ti fọkàn sí pé nígbà tí mo bá dóbìnrin mi tán o ìgbà yẹn màá rí bí yàgbẹ́ yes ara máa ń tù wọ́n dé gbogbo fùrọ̀ nígbà tí wọ́n bá dà tán that one ìké tí mo sọ yìí kì í ṣe pé wọ́n kórìíra ni but àwọn ọkùnrin míì tí wọ́n fi máa ń gbèpè wọ́n kórìíra ìyàwó wọn because of one thing or to the other okay ẹ jẹ́ ká ṣí káwọ́ ìwọ ń báyàwó rẹ̀ sùn ìwọ wá ń ditọ́ sẹ́nu òun ditọ́ sẹ́nu immediately tó báyàwó rẹ̀ sùn kan báyìí gbàràm ó lọ tútọ́ yẹn dànù ni ó sì tútọ́ yẹn dànù kò sí ọ̀rọ̀ mọ́ either bóyá ó lọ wẹ̀ ni wàá lọ sùn straight ni kí ni yóò wá ṣe lẹ́ẹ̀kan ó wá ń ṣe ní every time definitely ìyàwó yẹn ó ti rí i pé ìwọ hate òun náà ti hate yẹ ìbálòpọ̀ ti di dólè èpè ló máa ṣe fún ẹ ìwọ tó ditọ́ sẹ́nu báwo ló ṣe máa ráyè láti kiss obìnrin ìwọ tó ditọ́ sẹ́nu báwo ló ṣe máa ráyè máa fi ètè rẹ sí ọyàn bíi ti àdúrà táǹtí wá ń gbà níwájú yẹn ìwọ tó ditọ́ sẹ́nu ò ní ráyè dóyàwó rẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ò ní ráyè kí ló dé tó analyze nǹkan tó wà ń bẹ̀ ṣe bí ìyàwó ẹni ó kú onílé wọn wá fẹ́ ẹ ti dìkan náà gbogbo nǹkan tó bá jẹ́ ẹ work it out ẹ wá like ẹ jẹ́ sáré sọ ilé sharp ìyàwó rẹ ó fi pé abẹ́ ẹ̀ hùn pé ibo ló ń rùn bẹ̀ ṣẹ́nu ẹ̀ ló ń rùn ni ṣé fùrọ̀ ẹ̀ ló ń rùn ni ṣé òbò ẹ̀ ló ń rùn ni ẹnu ló ń rùn ni fùrọ̀ ló ń rùn ni òbò ló ń rùn ni ó ní reason tí gbogbo wọn fi ń rùn bẹ́yẹn ẹ̀yin obìnrin náà èyí kọ́ mo ti ń sọ fún yín ṣóyẹ yín pé tẹ bá even ọkùnrin náà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé obìnrin ni wọ́n ń tẹ́ sílẹ̀ lẹ̀ tí wọ́n ń dó bó dẹ̀ ṣe pé ìwọ tó fẹ́ràn doggy style náà ni obìnrin náà ni wọ́n kọ̀ díẹ̀ sókè tí wọ́n mọ̀ ń dó bó sì ṣe missionary náà ni like abẹ́ obìnrin náà ni wọ́n fẹ́ so you need more attention ní around yẹn ìwọ obìnrin mo sọ mo ní tẹ bá ti lọ yàgbẹ́ ṣé ẹ rò pé ibi ìgbẹ́ yẹn máa fọ rẹ̀ fún ara rẹ̀ ni ẹ̀yin mi ìgbẹ́ yín máa le ní so tígbẹ́ bá le tẹ bá yà tán ẹ wàá fọ abẹ́ yẹn ṣúẹ́ṣúẹ́ ìgbẹ́ sì wà ní surrounding tẹ bá sọ ń gbà mí ẹ wàá rí pé ìgbẹ́ yí aṣọ tẹ bá lọ ṣe tẹ́ẹ̀mù tẹ bá wá àdú tẹ ṣe connection pẹ̀lú ọkọ yín àsìkò yẹn obìnrin tó bá máa ń wet tẹ́ẹ̀mù yẹn wọ́n wet gidi gan kí ni yẹn wetness yẹn ó wàá sàn sí side ibi ìfùrọ̀ yẹn gbogbo ó wàá ṣí kalẹ̀ lẹ̀ gbogbo ó wàá ṣí tẹ́ẹ̀mù tó bá ṣí yẹn ó wàá máa gbóhùn gbẹ́ tó bá yẹ pé wọ́n ti tọ́jú ẹ̀ before now òun ní gbóhùn gbẹ́ ẹ jókòó nígbà míì lórí aṣọ nítorí pé ẹ̀fọ́ dí dáadáa ìgbẹ́ máa yí chair ó máa yí aṣọ mo ti sọ níjọ́ yẹn náà mo ní tẹ bá ti lọ sí tọ́lẹ̀ tẹ bá ti yàgbẹ́ ẹ mú ọṣẹ tablet soap ni ẹ fomi sí kó wet ọwọ́ yín ìka tẹ fẹ́ lò tí bọbí fọ̀rọ̀ yẹn kẹ jẹ́ kó wet ẹ ṣe máa mọ́ṣẹ yẹn dání ọṣẹ yẹn máa wet ẹ wàá fi fọ gbogbo yẹn ẹ ti ọmọ ìka yín yẹn left hand yín ọmọ ìka yín ẹ tì í bọ ẹ fi fọnú yẹn dáadáa you understand then kí ní òórùn yẹn tẹ bá sábà ṣe igbó ò ní hangi síbẹ̀ ìwé lè ò ní máa ṣẹlẹ̀ then as obìnrin náà ó ní nǹkan lactobacillus natural smell obìnrin alhamdulilayi ìyẹn wà ó dẹ̀ nírú àwọn like scent kéékèèké yẹn tóbìnrin máa ń fi sí around the pátá
tó jẹ́ pé kò sí òórùn kankan yàtọ̀ sí pé good lactobacillus smell tó sweet òní wọ́n máa gbọ́ fún wọn tó bá nífẹ̀ẹ́ sí irú èyí this little kíní tó mọ́ set yẹn tí wọ́n tó bá nídìí ẹ̀ o lè pè mí fún kíní yẹn tó bá sì jẹ́ wípé infection ló fà á tí òbò ẹ fi ń rùn tọ́jú infection yẹn then avoid wọ́n tó lọ́kàn lé avoid multiple ìbálòpọ̀ partners irú nǹkan tó máa ń fà á kí obìnrin máa fi ń fitri nígbà míì abẹ́ obìnrin ò fẹ́ bẹ́ẹ̀ lactobacillus kò fẹ́ kí obìnrin máa ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ obìnrin tó bá ti ń ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ abẹ́ rẹ̀ ó máa run rotten fish ni rotten fish tó bá sì jẹ́ pé ẹnu náà ni ló ń rùn like seriously máa fọ ẹnu rẹ mo ti sọ níjọ́ wo mo ní kànáfùrú àti apple cider fi èédú sí ẹ máa fi fọ ẹnu ẹ máa fi fọ àwọn tó bá jẹ́ pé ọ̀sà òun ló fà á tọ́jú ọ̀sà rẹ àti sọ so many remedy lórí ọ̀sà kí ló dé àbí ìwọ jẹ́ obìnrin tó ń mugbó ni gbogbo ẹ̀ láti ẹ wo mo ń sọ gan báyìí ẹ wo bí mo ṣe ń sweat despite òtútù tó mú so ẹyin títẹ mi tí irú wọn bá ṣe àṣepọ̀ báyìí tí ọkọ ò lè analyze ẹ̀ fún ìyàwó pé ìdí ẹ̀ lélẹ̀ obìnrin yẹn máa ṣépè because obìnrin tó wà nínú ilé tó mọ̀ pé òun ò lè wà káàbàtù wọ́n mọ̀ ní married woman sì ní she is married but like she is lonely ó wà nílé ọkọ like ṣé kò sí nílé ọkọ ṣóyè yín wọ́n ṣe ìbálòpọ̀ like ṣé wọn ò ṣe ìbálòpọ̀ mo ń gbọ́ sáǹdì kan níjọ́ wo ọkọ ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ mo kàn ń gbọ́ pàpàpàpàpàpà like ṣé wọ́n lági irú ìbálòpọ̀ wo lágilági wo lélẹ̀ tí wọ́n sọ fún mi pé lágilági ìbálòpọ̀ máa ń dùn ni lágilági ìbálòpọ̀ tẹ̀ ṣe pàpàpàpàpà ó máa kill sensitivities ibẹ̀ yẹn ni kò ní dùn mọ́ tó bá yá ìwọ ọkùnrin náà tó bá dẹ̀ yá gan ò ní mọ gbádùn ìbálòpọ̀ like irú yẹn mọ́ ìbálòpọ̀ tough ni because kéékèèké ò ní tẹ́ ẹ lọ́rùn wẹ́rẹ́wẹ́rẹ́ tó máa ń jẹ́ kíyàn enjoy ara ìgbésí ayé yẹn kò lè dùn mọ́ yàn wọ́n á mọ dóyàwó rẹ̀ bí ẹni pé òun lagi báwo ló ṣe fẹ́ fẹ́ràn ẹ lè fẹnu sí ọ̀yàn kẹ́ tó mọ́ dó lọ ẹ lè ṣe yẹn bí wọ́n ṣe san wájú kó lè mọ gbàdúrà alálùbáríkà yes ọkọ tèmi bó ṣe mọ́ ń ṣe nìyẹn mo sì mọ́ fún ládùúà ok mo ti explain níwájú ìdí tó lè fà á kí ọkùnrin sọ pé òun fẹ́ lọ sí tọ́lẹ̀tì ìdí tó lè fà á nìyẹn tá a bá sọ wípé bí a torí hatred kò í ṣe pé nọ́nà ti gbẹ́ ni because obìnrin yẹn because she is a novice òun wò bí a pé ọkọ òun ó hate òun ló fi ṣe ìbálòpọ̀ tán láfi lọ yàgbẹ́ ara tù ní has nothing to do with pé ó hate ẹ ara tù ní you understand ó tún wá sọ wípé kó abẹ́mọ́ ti wet ni ó ti da tọwọ́ rẹ̀ lẹ̀ kábẹ́mọ́ ti wet ni kó ti da tọwọ́ rẹ̀ lẹ̀ ẹ̀yin tí tèmi ìwọ náà gbà tó ti mọ̀ pé level ọkọ rẹ̀ nìyẹn ìwọ náà ò ní sábà mọ wet gbogbo nǹkan tẹ́yìn náà máa ń kó jẹ tẹ́ bá ń kó jẹ ẹ reduce ẹ̀ tẹ́ bá sì fẹ́ pé ẹ fẹ́ nǹkan tí abẹ́ yín ó fi mọ gripping tí abẹ́ ò fi mọ gripping tí abẹ́ yín ò ní mọ ṣe sùsùsùsù tí abẹ́ yín ò fi ní mọ tètè mọ da tọwọ́ rẹ̀ lẹ̀ ẹ contact èmi á jẹun pọ́n by 2 tí abẹ́ yín ò fi gripping tó jẹ́ pé how old are you maybe you are 55 or you are 70 and all gripping bíi ti ọmọ 25 years tó tí sábà mọ̀ ṣe bá tí tó kó káàkiri bẹ́ẹ̀ ló ṣe gripping ó ní ọkọ rẹ kó mọ́ ti wet ni ó sì tètè dà ìwọ ò sì fẹ́ kọ́kọ́ rẹ tètè dà why not ìwọ náà ó dára rẹ mọ ẹyẹ lòlòkulò tó bá ti mọ̀ pé ó ti lòlòkulò mo ní kẹ́ ẹ mú mi ẹ fi flush yẹn jáde mo ti carapet mo ti sọ ní one of my video rí tí mo fi tape sọ́rùn mo sọ ń pa ìyẹn náà máa wúlò fún ẹ tó bá dẹ̀ mọ̀ pé o mọ̀ mo ti carapet o dẹ̀ fẹ́ other stuffs tó lè help ẹ o lè contact ajá upon by 2 irú ìbálòpọ̀ wo ni wọ́n ṣe tó jẹ́ wípé àdúà àbẹ́pẹ̀ ni wọ́n fún ẹ àwọn ọkọ alálùbáríkà wàláì ìbálòpọ̀ àdúà ni wọ́n máa ń ṣe they have time for their women ẹ̀yin ẹ kàn imagine kí wọ́n gbé ẹnu sí ọyàn ó wide gan ó sweet gan kí wọ́n gbé ẹnu sọ́yàn kán máa tẹ bọ́tì yẹn lọ lábẹ́. It takes a very interesting man láti ṣe àwọn míì wọn ò mọ bí wọ́n ṣe handle ẹ̀ pé báwo ni wọ́n ṣe fẹnu sọ́yàn tí wọ́n ti mọ̀ sí lọ ṣé kò ẹnu wọn ò ní mọ̀ jábọ́ àbókò ò ní mọ̀ jábọ́ àwọn expertise kan mọ̀ pa ẹ̀ ókè ẹnu rẹ̀ ò tiẹ̀ wá lè débẹ̀ ọwọ́ rẹ̀ ń kọ́ mọ̀ fọwọ́ ṣe ródóródó lọ lórí ọyàn kò sì mọ̀ ṣe tabẹ́ ẹ bá sọ pé sọ oúnjẹ ni gbogbo ìtàn sọ oúnjẹ ni a ní àdúrà máa ń jáde ń bẹ àdúrà tó bá jáde ò lè tòṣì mọ́ ìwọ ọkọ wàláhì tẹ́lẹ̀ ò lè tòṣì mọ́ wọ́n tó bá wò dé level yìí alhamdulilayi fún obìnrin tí ó ń ṣe menstruation tó ń ṣe ìkóṣù tí ìkóṣù yẹn tí ẹ̀jẹ̀ yẹn wá kọ̀ tí ò lọ eléyìí ó lè ṣẹlẹ̀ nítorí
obìnrin tó ń experience perimenopause nǹkan oṣù ẹ̀ ó ti ń lọ bí ìgbẹ̀yìn, ó lè mọ̀mọ́ sábà ṣe every time, ó lè mọ̀ ṣe ní oṣù mẹ́ta mẹ́ta, oṣù mẹ́rin, kí èèyàn máa ṣe ségesège, but time tó bá wá like ó máa wá disturbantly, ó máa pọ̀, ó máa dì, ó máa pẹ́pẹ́pẹ́pẹ́, or kó jẹ́ wípé ìwọ obìnrin tó ń experience hormonal irregularities, hormonal imbalances, tó jẹ́ pé ó ti wá cause irregularities nínú nǹkan oṣù ẹ̀, kó jẹ́ wípé a kind of tumor, a kind of enlargement nínú reproductive organs ẹ̀. Irú issue yìí ó lè wá, ó lè jẹ́ a kind of insulin related problem, ó lè jẹ́ a kind of PCOS, tó yẹ ó lè mú irú symptoms yìí kí ẹ̀jẹ̀ mọ́ tètè dá tí èèyàn bá ń ṣe nǹkan oṣù. Mo fẹ́ kó lọ try iṣẹ́ yìí, inshallah ó máa bá ẹ lára mu. Mo fẹ́ kó lọ wá ewé kan tá à ń pè ní ewé gbẹ́gi, lọ sí fídì ló wà, lọ wú jáde bí ọ̀nà mẹ́ta, èyí tó ṣú dáadáa lọ́nà mẹ́ta, kó gbọ̀n ìdọ̀tí ẹ̀, kó fọ̀, bóyá mò ń show fídíò kan bá a ṣe ń fọ ọ̀kan nísìnyí, tá a ṣe ń fọ ọ̀kan nínú fídíò yìí, kó fọ̀ dáadáa, kó fọ̀, kó jan gbogbo ìdọ̀tí yẹn wálẹ̀, kó jan wálẹ̀, you understand? Kó sínú omi tútù náà, kí gbogbo nǹkan tó bá wá láti ìsàlẹ̀ kó kúrò ń bẹ̀, bu iyọ̀ sínú omi, kó fọ̀ dáadáa. So yẹ wàá lọ bá mi wá nǹkan tá à ń pè ní kéré òwú, lọ sọ́dọ̀ àwọn alágbo tó kún wá kéré òwú, ọmọ inú òwú, agolo 2 ni kó wá bá mi wá gálíìkì agolo 1, kó wá bá mi wá abìrì yẹn kì í ṣe púpọ̀, o lè káàtì abìrì yẹn, kó káàtì seed bíi 12, kó mú abìrì yẹn, kó gun kó di powder, kó mú gálíìkì náà, kó gun díẹ̀díẹ̀, so wá mú omi bíi 4 to 5 litres, dà sínú pot, big pot, ewé gbẹ́gi tó ti ṣàn, kó sínú pot yẹn, kí lorúkọ ẹ̀, kéré òwú, dà sí, gálíìkì, àlùbọ́sà ayò nìyẹn o, dà sí, mo ní agolo 1, then abìrì ni mo sọ, bíi 12 pieces tó ti gún, wá dà sí, fi sínú pot bẹ́yẹn, fi wọ́n sínú pot like, tó bá jẹ́ pé láàárọ̀, tó bá jẹ́ pé nírọ̀lẹ́ ló ṣe, fi sínú pot ní omi tútù yẹn títí di àárọ̀. Tó bá wá di ní àárọ̀ yẹn, wàá wá gbé kaná, wàá wá jẹ́ kó boil fún 40 minutes. Tó bá boil fún 40 minutes, wá gbogbo ẹ̀, wàá kúrò, kó fún o, so that gbogbo nutrients ẹ̀ kó fi jáde síbẹ̀ dáadáa. Mọ́ tètè fún, jẹ́ kó wà ń bẹ̀ náà títí di ìrọ̀lẹ́, kó wá ẹ̀ṣẹ̀ wàá fún kúrò, kó jàn dáadáa, kó wá fún, ó ti di àgbo nìyẹn o. From here, mọ̀ bọ́ọ̀lì ẹ̀ mọ́, òní bọ́ọ̀lì ẹ̀ mọ́, wàá mọ̀ fìdí rẹ̀ rá náà ni, wàá wá bu, tó bá fẹ́ mú, wàá bu díẹ̀, either kó mú kó tó jẹun, or tó bá mú kó tó jẹun, make sure pé oúnjẹ ti lọ sẹ́yìn, ó ti digest dáadáa, o lè mú half cup láàárọ̀, tó bá ráyè lọ́sàn half cup lọ́sàn, lálẹ́ náà half cup, tó bá ráyè lọ́sàn ẹ̀ẹ̀mejì ti tó. Wàá rí bó ṣe ń mú, wàá rí pé symptoms ẹ̀ ó máa balance up, system ó máa balance up, balance up fún nǹkan that is kó oṣù tó tètè dá. So ó wá ṣe kókó, ó ṣe pàtàkì kó wá ìdí reason tó fi rí bẹ́ẹ̀. Meanwhile, ṣe mọ̀ pé mo ti sọ síwájú pé irú àwọn nǹkan tó lè fà á, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is Ajia on Point by 2, always using my words to help others. Ẹ wo others of my videos towards the end, ẹ lè rí oore ọ̀fẹ́ ìbáyìí náà jẹ́ ń bẹ̀. Bye for now.